الحمد لله، والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه. فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إليني الدرس الثالث. إذا لك إليك تحت ترى دروس اللغة العربية لغير الناطقين بها. أقاكني الدرس الثالث. إذا لك إليك تحت. Inti amma kan dalakai òun náà ni al eléyìí tí í ṣe definite article. Baytun baytun ó ti yé wa, a sì ti mọ̀ nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó rí kọjá. Sọ pé baytun ilé, wọ́n sọ pé hadha baytun ilé ni eléyìí. This is a house. So a house iná ni baytun, ilé iná ni baytun. Al baytu al baytu a rí pé wọ́n ti add nǹkan kan mọ̀ tí í ṣe alif àti lam. Alif àti lam. Alif àti lam yìí yóò sọ baytun ilé kan, yóò sọ di albaytu di house, ilé yẹn. Ilé yẹn. Qalamun gègé ìkọ̀wé kan. Alqalamu gègé ìkọ̀wé yẹn. The pen. The house, the pen. Kitabun ìwé kan, tírà kan. Alkitabu ìwé yẹn àbí tírà yẹn. Jamalun jamalun a camel, kẹ́tẹ́kẹ́tẹ́ kan. Aljamalu the camel, kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn. The camel. So alif àti lam yìí harfu ta'rif náà. Harfu ta'rif. Harafi kan ni, particle kan ni tí a fi máa ń sọ gbólóhùn, tá a fi máa ń sọ di nǹkan tó wà definite. Nǹkan tó wà definite. The. So a rí pé ilé, tá a bá sọ pé ilé, house, àgbà ilé kan pàtó lérò. Ó ń túmọ̀ sí gbogbo ilé pátápátá. Ṣùgbọ́n tá a bá ti sọ pé the house, ilé yẹn, a ti ń àyànà ilé kan pàtó, a ti ń specify ilé kan pàtó pé ilé báyìí la gbà lérò, the house, ilé yẹn. Ó túmọ̀ sí pé a ti mọ ilé kan pàtó tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀, iná nìyẹn. So iṣẹ́ tí alif àti lam tí ó ń ṣe, iná ni eléyìí. Iṣẹ́ tí alif àti lam tó ń ṣe, iná ni eléyìí. So a sì máa pè wọ́n ní an-nakiratu wal ma'rifa. So ká sọ pé n ta fẹ́ kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, òun náà ni an-nakiratu wal ma'rifa. Nǹkan tó jẹ́ nakira, indefinite word, àti ma'rifa eléyìí tí ṣe definite word. So an-nakira òun ni nǹkan kan tẹ́ pé àmọ́ pàtó shay'un ghayru mu'ayyan. Nǹkan kan tẹ́ pé àmọ́ báyìí sójú. Bí wọ́n sọ pé ilé, ilé, ilé kan. So ilé wo ni? Wọ́n sọ pé ilé báyìí, ilé báyìí, ilé báyìí, ilé báyìí. Tá a mọ̀ pẹ̀lú nǹkan báyìí. Ṣùgbọ́n tí wọ́n bá sọ pé albaytu the house. So wọ́n túmọ̀ sí pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn, ó ń fún wa ní ìrò nípa ilé kan táwa náà ti mọ̀. Ilé kan táwa náà ti mọ̀. So kí ẹ lọ wo ilé nísìnyí. Kí ẹ lọ wo ilé kan. Àbí kọ́ mú yàn lọ wo ilé kan pé ẹ wá gba ilé yìí. So kí ẹ wá débẹ̀, kí ẹ rí. So kí ẹ wá padà lọ sọ́dọ̀ bóyá ẹni tí ó sọ fún yàn pé ilé wà níbí. Àbí ẹni tí a ń sọ̀rọ̀ pẹ̀lú ẹni tó mú yàn lọ náà ni. So yàn sọ pé
hal fil bayti kadha wa kadha, ǹjẹ́ ó wà nínú ilé yẹn nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí, nígbà mi ò fura wọ́n ṣe wọ́n rí nǹkan báyìí nínú rẹ̀. So al-bayti yẹn ó ti ń tọ́ka sí ilé ta lọ́wọ́ yẹn, ó ń tọ́ka sí ilé ta lọ́wọ́ yẹn iná ló ń túmọ̀ sí, kì í ṣe pé ẹni ilé, kì í ṣe pé ẹni ilé. So lẹ́yìn náà eléyìí ni al-ma'rifa, nǹkan tá a dá mọ̀ pàtó, shay'un mu'ayyan, shay'un mu'ayyan, nǹkan kan tá a dá mọ̀ pàtó. So baytun ń tọ́ka sí gbogbo ẹni ilé ló wà abẹ́ baytun, ṣùgbọ́n al-baytu ó ń tọ́ka sí ilé kan pàtó tá a dá mọ̀. So bí ó ṣe rí náà ní eléyìí. Lẹ́yìn náà wọ́n á mú àwọn sentences wá. Al-qalamu maksurun, al-qalamu maksurun, gègé ìkọ̀wé náà ti kán, gègé ìkọ̀wé náà ti kán, ẹni pé gègé ìkọ̀wé kan tá a mọ̀ pàtó. The pen is broken, gègé ìkọ̀wé náà ti kán. So al-babu maftuhun, al-babu maftuhun, ilẹ̀kùn náà wà ní ṣíṣí. The door is open, the door is open, ilẹ̀kùn náà wà ní ṣíṣí. Al-waladu jalisun, ọmọdékùnrin náà wà lórí ìjókòó. Wal-mudarrisu waqifun, olùkọ́ sì wà lórí ìdúró. The boy is sitting while the teacher is standing. So òun ni eléyìí. Nǹkan mẹ́ta ṣàkíyèsí òun ni pé ibi tá a bá ti rí alif àti lam, ibi tí a bá ti rí alif àti lam níbi gbólóhùn kan, gbólóhùn náà ò ní gba tanwin, gbólóhùn náà ò ní gba tanwin. A gbọ́dọ̀ sọ pé albabun maftuhun àbí alwaladun jalisun, rárá, mistake ni, error ni, a gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Tanwin àti alif àti lam wọ́n pàdé ara wọn lórí gbólóhùn kan, lórí kẹ́límà kan. Tá bá ti rí alif àti lam níbi gbólóhùn kan, gbólóhùn yẹn kò tún ever gba tanwin mọ́, kò ní ever gba tanwin. A gbọ́dọ̀ pé pẹ̀lú tanwin, a gbọ́dọ̀ kọ́ pẹ̀lú tanwin. Tá a sọ pé albabun, ilé ẹ̀rọ ni. Albabu maftuhun, albabu maftuhun. A rí pé maftuhun kò sí alif àti lam níbẹ̀, ó gba tanwin. Yàtọ̀ sí tá bá sọ pé almaftuhu, albabu almaftuhu, ilẹ̀kùn tó wà ní ṣíṣí, ilẹ̀kùn tó wà ní ṣíṣí. Ìtumọ̀ al tó wà tí ó tún kún maftuhun yóò change meaning. Ilẹ̀kùn tó wà ní ṣíṣí iná ni albabu maftuh náà ló túmọ̀ sí. Ṣùgbọ́n albabu maftuhun, ilẹ̀kùn náà wà ní ṣíṣí. So bíi pé èèyàn ń bọ̀ lápèjú yẹn fẹ́ wá àwa ní compound, a ní lẹ́kùn compound, lẹ́kùn gate. So tó pé wọ́n máa bá wọ compound wa, àwa ní kọ́ ọmọ kan lọ wò ó wípé ṣé lẹ́kùn wà ní ṣíṣí àbí a ṣẹ̀ṣẹ̀ ju kí sí ẹni yẹn, àbá ṣẹ̀ṣẹ̀ fi kí rán àyàn sí wọn, àbí a ní kẹ́nìkan lọ sí kálejò tó dé. So lọ wò kalẹ̀ ṣé lẹ́kùn yẹn wà ní ṣíṣí àbí kò sí ní ṣíṣí. So àwa rán ẹ lọ, ó wà lọ́wọ́ adé wá sọ pé albabu maftuhun, ilẹ̀kùn yẹn wà ní ṣíṣí. Tàbá lè jọ wà àbọ̀ náà ni wọ́n ń kálẹ̀kùn, a fẹ́ sọ pé kó wọlé, ilẹ̀kùn wà ní ṣíṣí, a sọ pé udkhul albabu maftuhun, wọlé, ilẹ̀kùn wà ní ṣíṣí, ilẹ̀kùn wà ní ṣíṣí. Sáré pé kìí ṣe pé a kàn rí fà sí ẹni ilẹ̀kùn, bí kìí ṣe ilẹ̀kùn ilé wa, ilẹ̀kùn ilé wa iná là ń rí fà sí. So ilẹ̀kùn kan tá a ti mọ̀ pàtó iná ni. Alkitabu jadidun wal qalamu qadimun, alkitabu jadidun, ìwé náà ó ti pẹ́, ìwé náà ó ti old,
The book is old. Ìwé yẹn ti pẹ́. والقلم قديم. استغفر الله. الكتاب جديد. The book is new. Ìwé náà tuntun. Ìwé tuntun ni ìwé náà. والقلم قديم. Gègé ìkọ̀wé gègé ìkọ̀wé ń tiẹ̀ òun ti pẹ́. Gègé ìkọ̀wé náà ó ti pẹ́. Ó ti gbó àti rà ti pẹ́. Àbí àti nílò ti pẹ́. الحمار صغير. الحمار kẹ́tẹ́kẹ́tẹ́ náà صغير ọmọdé ni ó kéré. والحصان ẹṣin tiẹ̀ كبير ó ṣe kí ni ó tóbi àbí ó dàgbà. ìmọ̀ inú pé ó tóbi ní hajmu rẹ̀ ní sáìzì ẹ̀ tàbí pé ó tóbi lọ́jọ́ orí ó dàgbà. الكرسي مكسور àga ìjókòó náà ti kán. المنديل واسخ aṣọ ìléwọ́ náà ó ṣe kí ni ó dọ̀tí. The handkerchief is dirty. الماء بارد. الماء بارد. omi náà ńkọ́ ó tutù. omi náà tutù. wọ́n sọ pé máun báridun láìsí alif àti lam ńbẹ̀. máun báridun omi tútù. ìran mo sọ pé mo fẹ́ omi tútù. uridu máan báridan omi tútù ni mo fẹ́. uridu máan báridan mo fẹ́ omi tútù. tàbí uridu máa albárid omi tútù ni mo fẹ́. ṣùgbọ́n almáu báridun omi náà tútù. omi náà tútù. alqamaru jamilun òṣùpá náà rẹwà. òṣùpá náà rẹwà. albaytu qaribun ilé súnmọ́. ilé náà súnmọ́. walmasjidu ba'idun masalasi náà jìnà. masalasi náà jìnà. ẹni pé à ń sọ̀rọ̀ nípa masalasi kan àti ilé kan pàtó tá a mọ̀. so kì í pé ẹni masalasi àbí masalasi tá a mọ̀ àbí ilé tá a mọ̀ náà là ń sọ̀rọ̀ nípa rẹ̀. so lápèjúwe nísìnyí a lọ mú bí nǹkan wá wa bọ̀ kò wá mọ ọ̀dọ̀ wa a wá sọ̀kalẹ̀ a jáde a lọ mú ń tọ̀hún a wá wọnú stíríìtì bọ̀ àsìkò òun wá ti tó wọ́n sọ pé ṣáà ní kírun náà báyìí ká tó wọlé. àwọn ń sọ fún un pé àkọ́kọ́ délé náà á gbé ẹrù kalẹ̀ nílé torí pé kí ni li'anna al-bayta qaribun torí pé ilé wa súnmọ́. li'anna al-baytu qaribun torí pé ilé súnmọ́. wal masjidu ba'idun masalasi sì jìnnà tiẹ̀. masalasi jìnnà so àkọ́kọ́ yálé náà ká gbé ẹrù kalẹ̀ ká máa lọ sí masalasi. alhajaru thaqilun. alhajaru thaqilun òkúta náà wúwo. والورق خفيف. والورق خفيف. ورق ewé ó ṣe kí ni ó fúyà. ewé ó fúyà ó lè jẹ́ afẹ́ ìwé ó lè jẹ́ afẹ́ ìwé sì lè jẹ́ ìwé igi. اللبن حار mílìkì náà gbóná. اللبن حار the milk is hot mílìkì náà gbóná. القميص نظيف. القميص نظيف aṣọ náà ó ṣe kí ni ó mọ́. the shirt is clean aṣọ náà mọ́. tamarin àwọn exercises. اقرأ واكتب read and write. kà wọ́n kò sì kọ́ wọn. مع ضبط أواخر الكلمات pẹ̀lú pípe ìgbẹ̀yìn àwọn gbólóhùn yẹn gẹ́gẹ́ bó ṣe yẹ. a fi àmì tó yẹ sí gbẹ̀yìn àwọn gbólóhùn yẹn. so ní tí wọ́n fẹ́ ká ṣe ń bí náà ni pé níta ti ṣàlàyé síwájú wípé tí gbólóhùn tó bá ní alif àti lam kò ní gba tanwin. eléyìí tí ó bá ní alif àti lam òun ní ó gba tanwin.
sáré pé masjid al-masjid tábà ń kà kì í ṣe bí mo ṣe kà á yìí láṣẹ kà ó kì í ṣe pé a kà masjid al-masjid al-ma ma al-bayt rárá ilé rank a kà with the correct ending a pè ending yẹn a pè kó sound dáadáa nínú nǹkan tá à ń kà eléyìí tó bá yẹ pé dómà ọyọ kan ní ó gbà á ṣe kí ni a pè tí ó sound masjidu masjidun so eléyìí tó bá correct ń bẹ á pè bẹ́ẹ̀ so káká máa pè táwọn máa dákẹ́ lórí ìgbẹ̀yìn rẹ̀ so nítorí pé ìbẹ̀rẹ̀ la ṣe wà a sì ń kọ́ àwọn nǹkan yìí ni sí tó burú bẹ́ẹ̀ so báyìí eléyìí tó fi ń dájú ni pé ká pe àwọn gbólóhùn yìí kó sound dáadáa kí gbẹ̀yìn wọn sound dáadáa ká bàa lè mọ̀ pé ṣé ẹni yìí ṣé ó mọ ìta ṣàlàyé àbí kò mọ̀ ṣé ó gẹ̀ẹ́tì àwọn ìdájọ́ yìí àbí kò gẹ̀ẹ́tẹ̀ náà iqra waktub eléyìí náà ká kò sì kọ́ iná ni òun náà so pẹ̀lú ìdájọ́ kankan náà ìyẹn ìdájọ́ tó wà fún alákọ̀ọ́kọ́ yẹn iná la apply níbí náà eléyìí tí yẹ ká fi tanwin sí ká máa fi sí eléyìí tó yẹ ká fi sí kí a fi sí so lẹ́yìn náà tẹ̀mínà lẹ́kẹ̀ta wọn ní imla il-faragha fima yali fíìlì àwọn ààyè tó gbófo dí àwọn àlàfo tó ń bọ̀ yìí بوضع الكلمة المناسبة من الكلمات التالية pẹ̀lú ká fi gbólóhùn eléyìí tó bá a mu tó ṣe déédéé rẹ̀ tó ṣe déédéé àwọn àlàfo yẹn ká fi sí nínú àwọn gbólóhùn tó ń bọ̀ yìí jamilun ó rẹwà wasikhun ó dọ̀tí maftuhun ó wà ní ṣíṣí sílẹ̀ harun ó gbóná thaqilun ó wúwo khafifun ó fúyẹ́ so a wá fi síwájú àwọn gbólóhùn yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan alhajaru òkúta kí la lè fi ròyìn rẹ̀ ṣé ó gbóná ni àbúrẹ́wà albaabu ilẹ̀kùn alqamaru òṣùpá alwaraku afẹ́ ìwé àbí afẹ́ ìwé sheet of paper almindilu handkerchief tàbí ká sọ pé tissue ìyẹn tissue paper so túmọ̀ sí méjèèjì alabanu milk mílíkì. تمرين eléyìí ó tẹ̀lé ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní imla il-faragha fima yali biwad'i kalimatin munasiba wọ́n ní kí a fìlì kí a dí àwọn àlàfo nínú àwọn kan tó ń bọ̀ àwọn àlàfo tó ń bọ̀ yìí ká dí wọn pẹ̀lú fífi gbólóhùn tó bá a mú ká fi sí so ká sì má gbàgbé wípé gbólóhùn tí a fi sí ìyẹn a rí pé first word iná ló fẹ́ ká produce níbí ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ká mú wá níbi yàtọ̀ sí eléyìí tó ṣíwájú rẹ̀ pé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì náà ká mú wá a sì rí pé tá a bá wo àpèjúwe àwọn eléyìí tí wọ́n fún wa níwájú yẹn gbogbo ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó wà ń bẹ̀ gbogbo ẹ̀ ló ní definite article ló ní alif àti lam ló wà ní ma'rifa so tó ń túmọ̀ sí pé kí ni àwọn nǹkan tá a fi sílẹ̀ yìí náà àwọn nǹkan tó ní ma'rifa náà ni àwọn nǹkan tó ní alif àti lam náà la fi sí àwọn àlàfo tó wà ní ibi tẹ̀mírín eléyìí nadhifun ó mọ́ maksurun ó kán báridun ó tutù qaribun ó súnmọ́ ba'idun ó jìnnà waqifun ó wà lórí dúró jalisun ó wà lórí ìjókòó kabirun ó tóbi àbúdàgbà qadimun ó ti pẹ́ jadidun ó tuntun jadidun ó tuntun. الكلمات الجديدة the new vocabularies àwọn ọ̀rọ̀ tuntun tí àti bá pàdé tẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ alqamaru òun ni kí ni òṣùpá alqamaru òṣùpá
moon, òṣùpá, jẹ̀dídùn, new, tuntun, tuntun, qadimun, old, ó ti pẹ́ àbí ó ti gbó, wasikhun, ó dọ̀tí, wasikhun, ó dọ̀tí, dirty, òun ni wasikhun, ó dọ̀tí, nadhifun, clean, ó mọ́, clean, ó mọ́, harun, hot, ó gbóná, ó gbóná, báridùn, cold, ó tutù, ó tutù, saghirun, small, ó kéré, ó kéré, kabirun, big, ó tóbi, ó tóbi, maftuhun, opened, ó wà ní ṣíṣí, maksurun, broken, ó kán, thaqilun, heavy, ó wúwo, khafifun, light, ó fúyẹ́, jamilun, beautiful, ó rẹwà, ó rẹwà, waqifun, standing, standing, ó dúró, jalisun, sitting, ó jókòó, ó jókòó, so eléyìí òun ni eléyìí ni alkalimatu, àwọn alkalimatu jadida, àwọn ọ̀rọ̀ tuntun eléyìí tí ó wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí. eléyìí náà wá tẹ̀síwájú. Naam. Wọ́n ní pé najmun, najmun, ìràwọ̀ kan, ìràwọ̀ kan, a star, an najmu, ìràwọ̀ yẹn, the star, díkùn, díkùn, àkùkọ kan, adíkù, àkùkọ yẹn, rajulun,
ọkùnrin kan. A man. Ar-rajulu, the man, ọkùnrin yẹn. Àbí ọkùnrin náà. Ar-rajulu, ọkùnrin náà. Talibun, akẹ́kọ̀ọ́ kan, a student. At-talibu, akẹ́kọ̀ọ́ náà. Akẹ́kọ̀ọ́ náà. An-najmu ba'idun, ìràwọ̀ náà jìnnà sí wa. Ìràwọ̀ náà jìnnà. Ar-rajulu waqifun, ọkùnrin náà dúró. As-sukkaru hulwun, ṣúgà náà dùn. Ṣúgà náà dùn. At-talibu maridun, akẹ́kọ̀ọ́ náà ń ṣàárẹ̀. The student is sick. Ad-diku jamilun, the cock is beautiful. Àkùkọ náà ṣe kí ni, ó rẹwà. Ad-daftaru jadidun, the exercise book is new. Ìwé náà ṣe kí ni, ó tuntun. At-tajiru ghaniyun, olùṣòwò náà ó ṣe kí ni, ó jẹ́ olówó. The merchant is rich. Ad-dukkanu maftuhun, ṣọ́ọ̀pù náà wà ní ṣíṣí. Ṣọ́ọ̀pù náà wà ní kí ni, ó wà ní ṣíṣí. Al-waladu faqirun, ọmọkùnrin náà ṣe kí ni, tálíkà ni, ó jẹ́ tálíkà. The boy is poor. At-tuffahu ladhidhun, the apple is sweet. Apple náà ṣe kí ni, ó dùn. At-tabibu tawilun. At-tabibu tawilun, dókítà náà ṣe kí ni, ó ga. Dókítà náà ga. Wal-maridu qasirun, aláàrẹ̀ ṣe kí ni, ó kúrú. Aláàrẹ̀ náà kúrú. Tamarinu, exercises. wọ́n ní iqra, ká. Waktub, kó sì kọ. Ma'a dabiti awakhir al-kalimat, pẹ̀lú pípé ìgbẹ̀yìn àwọn gbólóhùn náà dáadáa bó ṣe yẹ. Ká pé ìgbẹ̀yìn àwọn gbólóhùn yẹn, ká pé wọn dáadáa gẹ́gẹ́ bí ó ṣe tọ́. Ẹni pé ká wọ́ ìgbẹ̀yìn yẹn, ká fi àmì tó yẹ ká fi sí. Ẹlẹ́ẹ̀kejì, imla il-faragha fima yali, wọ́n ní kó dí àwọn àlàfo tó ń bọ̀ yìí bi wad'i kalimatin munasiba, pẹ̀lú fífi gbólóhùn tí ó bá mu tó ṣe déédéé rẹ̀, pẹ̀lú fífi sí. Ghaniyun, olówó. Hulwun, ó dùn. Maridun, ó ṣàárẹ̀. Ladhidhun, ó dùn náà ni. Tawilun, ó ga. Qasirun, ó kúrú. So, a ṣe kí ni, a ṣe àwọn eléyìí pẹ̀lú pa ti ṣàlàyé tó jọmọ́ eléyìí náà níwájú nínú tàmínì ilé tó ṣíwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí náà. اختر كلمة في القائمة باء تناسب الكلمة التي في القائمة ألف. wọ́n ní kó mú gbólóhùn kan tó wà nínú tébù ẹlẹ́ẹ̀kejì yìí tó ṣe déédéé gbólóhùn eléyìí tó wà nínú tébù alákọ̀ọ́kọ́. Ẹ̀ ń pé matching of words sínú àlélẹ́. Á fa ìlà síra wọn. Àwọn ọ̀rọ̀ tó bá bára wọn mu, á fà wọ́n síra wọn, tàbí ká kọ wọ́n síwájú ara wọn nínú exercise book wa. الطالب، الدكان، التفاح، الماء، الحجر، القلم. لذيذ، مكسور، ثقيل، مفتوح، مريض، حار. ثم كاين láti mọ ìtumọ̀ rẹ̀. So àwọn ilé tó bá bára wọn tí ìtumọ̀ wọn jọra wọn, á kọ wọn síwájú ara wọn, tàbí ká fà wọn mọ́ra wọn, ká májì wọn papọ̀. Again, الكلمات الجديدة, our new vocabulary mi. eléyìí hulwun, wọ́n sọ pé hulwun ní kí nǹkan ó dùn. Sweet, ó dùn. Ó dùn.
so حلو iná nìyẹn. مريض مريض sick aláàárẹ̀ مريض a sọ pé ó ṣàárẹ̀ ó ṣàárẹ̀ مريض ó ṣàárẹ̀ المريض òun ni aláàárẹ̀ الدكان shop ilé ìtajà غني rich olówó ìṣe olówó 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 he is rich olówó طويل طال ó ga ó ga فقير poor ó tòṣì àbí tálíkà قصير short ó kúrú التفاح التفاح apple التفاح apple lẹ́yìn náà nǹkan mi tí a fẹ́ kọ́ òun ni الحروف القمرية الحروف الشمسية àwọn harafi قمرية àti شمسية so àwọn moon letters àti sun letters الحروف القمرية àwọn moon letters òun ni kíni òun làwọn tí wọ́n kọ sí ẹgbẹ́ ọ̀tún yìí alifun baun jimun haun khaun ainun ghainun faun qafun kafun mimun wawun haun yaun kí a bá ṣe mọ̀ káwọn huruf àwọn harafi èdè lárúbáwá 28 ní gbogbo ẹ̀ 14 nínú ẹ̀ wọ́n jẹ́ moon letters bákan náà 14 míì wọ́n jẹ́ sun letters or solar letters lunar letters and solar letters or moon letters and sun letters ta taun ثاء دال ذال راء زاي سين شين صاد ضاد طاء ظاء لام نون فعلي يعني الحروف الشمسية sun letters kí wá ní ìyàtọ̀ àbí kí ni ìyàtọ̀ tó wà láàrin méjèèjì kí sì làwọn functions wọn àwọn الحروف القمرية firstly wọ́n jẹ́ àwọn harafi kan tó jẹ́ pé الحروف القمرية àwọn harafi kan ni wọ́n tó jẹ́ pé a máa pé tá bá rí wọn tá sì rí alif àti lam sáré pé definite article là ń kọ́ lọ́wọ́ àti indefinite article eléyìí tó gba alif àti lam àti eléyìí tó gba alif àti lam so tó dẹ̀ ló ṣe bá mu láti mú irú àlámàrí ọ̀rọ̀ nípa definite àti indefinite article láti mú wá síbẹ̀ láti mú wá níbí so alif àti lam tó bá wọlé tọ̀ àwọn alhuruful qamariyya àwọn moon letters tí alif àti lam bá wọlé tọ̀ wọ́n àwọn moon letters yẹn sukun tó bá lórí lam tó wà bí alif àti lam tó ṣíwájú wọn á pè wọ́n á ṣe kí ni á pè wọ́n wọ́n sound nínú
gbólóhùn a máa mọ̀ pé sukun wà lórí láàmù yìí, a sì mọ̀ pé láàmù wà ní iwájú harafi yìí, láàmù wà níwájú alifu yìí, láàmù wà níwájú báà yìí, láàmù wà níwájú jíìmù yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So lápèjúwe alif harafi alákọ̀ọ́ náà àwọn alḥurufu alqamariyya wọ́n mú àpèjúwe wa al-abu, al-abu bàbá, al-abu bí ó ṣe bá ṣe pè náà nìyẹn al-abu sọlẹ̀ yóò jẹ́ sukun ní orí láàmù yẹn al-abu. So bá al-babu, 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 the door, the door, ilẹ̀kùn, ilẹ̀kùn náà al-babu. Jim aljannatu, aljannatu a rí pé láàmù yẹn ń sound sukun tó wà lórí rẹ̀ ń sound à ń gbọ́ sétí a sì ń rí pẹ̀lú orí ẹnu. So eléyìí ni láàmù yẹn alif àti láàmù yẹn sukun tó wà lórí rẹ̀ à ń ṣe kí ni à ń pè à ń rí sukun yẹn pé lórí àwọn ha alhimaru, alhimaru kha alkhubzu, alkhubzu aljanna garden ló ń jẹ́ bẹ́ẹ̀ garden alkhubzu bread náà ló ń jẹ́ bẹ́ẹ̀ búrẹ́dì. So aljanna ọgbà, ọgbà tàbí paradise, ọgbà ìdẹ̀ra. Al-aynu, aynun, al-aynu ojú, ghaynu, al-ghaynu, al-ghaynu, al-ghada'u, al-ghada'u, al-ghada'u. فاء، فاء، الفم، الفم، الفم. قمر، القمر، قمر، القمر، القمر. قاف، القمر. نعم الغداء أوني breakfast، breakfast انجارة. oúnjẹ ọ̀sán lunch، lunch òun ni الغداء. الفم òun ni ẹnu، ẹnu ẹnu wa tá fi ń sọ̀rọ̀. قاف القمر òun ni moon àti mẹ́lẹ̀. كاف الكلب àti mẹ́lẹ̀ náà. ميم الماء àti mẹ́lẹ̀ náà omi. واو الولد àti mọ̀ náà. ها هواء، الهواء، الهواء òun ni kíni òun ni atẹ́gùn. يا اليد، يا اليد، اليد. àwọn الحروف الشمسية kí wá ní yàtọ̀ bó ló ń ṣe yàtọ̀ bó ni الحروف الشمسية ṣe yàtọ̀ sí الحروف القمرية. yàtọ̀ tó wà ń bẹ̀rẹ̀ níbi alif àti lam náà tí alif àti lam tó bá wọlé tó àwọn méjèèjì kí ló máa ṣẹlẹ̀. حرف alákọ̀ọ́ náà الحروف الشمسية òun ni ta
tajirun ẹ̀yà ká fi alif àti lam sí tajirun yóò di attajiru 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 àárọ̀ ti rí yàtọ̀ báyìí sọ wọ́n ní pé sukun tó wà lórí láàmù alif àti lam tó wọlé tọ̀ tajiru yẹn kò ṣe kí ni kò gba alif àti lam kò gba alif kò gba sukun yẹn a pé sukun tó wà lórí alif àti tó wà lórí lam yẹn sukun yẹn kò ní ṣe kí ni kò ní sound kò ní sound nínú ìtànpé àtàjìrù so tá a bá ti rí kẹ́límà kan tí tá a bẹ̀rẹ̀ any word tí tá a bá bẹ̀rẹ̀ tí wọ́n bá fi alif àti lam sí ká má ṣe mistake láti pe sukun pẹ̀lú alif àti pẹ̀lú tá yẹn alif àti lam ká wá pe sukun lórí alif àti lam yẹn tó jẹ́ pé tá àbí ìkan náà àwọn al-hurufu shamsiyya náà ló wà ní ibẹ̀ so ká má ṣe ṣe bẹ́ẹ̀ àtàjìrù so tí sukun yẹn bá wá sound lórí lam yẹn a wá mú ṣádà a rè lé tó dàbí w yìí a mú wá a fi replace kíni a fi replace àbí a fi sórí harfu yẹn harfun shamsiyyu yẹn a fi sórí rẹ̀ àtàjìrù mo ní merchant olùṣòwò fa athawbu athawbu aṣọ dal adíkù adíkù àkùkọ dal adhahabu adhahabu gold wúrà ra arrajulu arrajulu demand zain azahratu flower òdòdó sin asamaku fish shin ashamsu sun òrùn sod asodru asodru òní chest ìgbáyà dod dod adọ́ìfù adọ́ìfù àlejò tọ́ atọ́lìbù male student ظا ظا الظهر الظهر أي back لام اللحم اللحم meat ẹran نون النجم نون النجم ìràwọ̀ so eléyìí bó ṣe jẹ́ bí ọ̀rọ̀ nípa al-hurufu shamsiyya àti al-hurufu al-qamariyya bó ṣe jẹ́ iná nìyẹn lẹ́ẹ̀kan sí ìyàtọ̀ tó wà ń bẹ̀ òní pé al-hurufu al-qamariyya àwọn moon letters tí alif àti lam bá wọlé tọ̀ wọ́n lórí láàmù alif àti lam yẹn níbi al-hurufu al-qamariyya á pè kíni á pè sukun tó wà lórí rẹ̀ al-abu al-babu al-jannatu al-himaru البنت الولد ثم الحروف الشمسية لام تو ألف àti لام tó wà níbí òun sukun ní pé sukun lórí لام tiẹ̀ eléyìí tó wá jẹ́ harafi shamsiyya yẹn ìkan náà hurufu shamsiyya yẹn a wá fi ṣádà a fi sórí rẹ̀ ṣádà a fi sí orí rẹ̀ bí ó ṣe rí náà lè tamrin exercise wọ́n ní iqra il-kalimati al-atiya ka àwọn following words ka àwọn gbólóhùn tó ń bọ̀ yìí ka wọ́n waktubha kó tún wá kọ wọ́n mura'iyan qawa'ida nutqi al-hurufi al-qamariyyati wash-shamsiyya lẹ́ni tó mójútó àwọn òfin tó de bá a ṣe máa ń pe àwọn harafi qamariyya àti àwọn harafi shamsiyya àti àwọn òfin yẹn eléyìí tí a bá pe ṣádà tó wà ní orí tá a pè sukun tó wà lórí láàmù alif àti láàmù tiẹ̀ àti eléyìí tá a ní pè tó yẹ pé kínní ṣádà iná ni a fi sórí tiẹ̀ so n tí wọ́n fẹ́ ká ṣe iná rẹ̀ a kà a sì tún kọ wọ́n a kọ wọ́n
lẹ́ni tí ó kọ ṣáda yẹn náà sí ilé tó wáyé gbogbo ṣáda ilé tó wáyé pé sukun lè kó ń gbà tí a kọ sukun yẹn a kọ sí orí rẹ̀ so bí o ṣe rí náà lélẹ̀ eléyìí ní gbẹ̀yìn ad-darsu ath-thalithu Allahu ta'ala a'la wa a'lam a rí pé ogun díẹ̀ sọ nítorí pé àwọn kan tí a kọ́ ń bẹ̀rẹ̀ àwọn kan tí ó pa ọ̀pọ̀ nítorí ṣe pàtàkì sọ bùkátà láti mójútó dáadáa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. السلام عليكم ورحمة الله وبركاته.